ẹ̀yin tí ẹ̀ ń tíráàkì MS Baba mo kí n pé ẹ kú oríire o, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ ní láti ṣe wàhálà mọ́ o. àti mọ location àti mọ bí tí ẹ ti lè rí MS Baba la ní ká ṣàlàyé fún yín, kí ẹ má wọlé ṣe wàhálà, ẹ má wọlé pe àwọn kidnapper, ẹ má pe àwọn Boko Haram, ẹ má pe àwọn tó ń jiyàn gbé. àwa fúnra wa a máa fún ládírẹ́sì tó wà nísìn. ṣe rí wàhálà tẹ́ fẹ́ ṣe yẹn kàn fẹ́ máa nára nínú ewu àti wàhálà ni nísìn. ẹ máa wo fídíò kan tó máa dé kẹ́ mọ bí tí MS Baba wà tí máa ṣó fún yín báyìí. ṣe gbọ́, ṣe ní ẹ ní ọpọlọ ni. ibi tí ìwé Kùránì gan sọ wípé bó ṣe wá ló ṣe máa lọ, pé ó wá lójijì ó máa lọ lójijì ni. gbogbo wàhálà tẹ́ ń ṣe ẹ̀ nídìí ẹ̀, tẹ́ fẹ́ lọ jí ẹni ẹlẹ́ni gbé tẹ́ ń tíráàkì ẹ̀ níbi táyé yín ti bàjẹ́ dé, torí yín ti burú dé tẹ́ ẹ̀ gbádùn. ẹni bóyá London ló wà àbá Amẹ́ríkà, ibi tí ẹ̀ ń wá lọ yín náà gbogbo bẹ̀ náà la máa fi hàn yín báyìí. ẹ̀yin tí wọn ò fẹ́ rí, ẹni nítorí pé wọ́n sọ̀rọ̀ sí Ànábì Muhammadu tí wọn ò fẹ́ rí, ẹtì ẹ̀bùn tẹ́ ẹ bá fọpọlọ gbé ṣé ẹni tí wọn ò fẹ́ rí nílùú kan ẹ tí wọ́n fẹ́ mú ẹjọ́ ẹ lọ bá wọn nílùú yẹn, ẹ náà gbé sí làákàyè tó bọ́pọlọ mu. ẹ̀yin fúnra ara yín mo fi Ọlọ́run àṣẹlẹ̀ rí, tí ẹ bá débẹ̀ tá a bá mú yín mọ́lẹ̀ ẹ lọ́ máa lè ní mí. ẹ rí ẹ lọ London kẹ lọ sọ wípé ẹ̀yin rèé o Islam ní o, ẹ má máa wá sún, ẹ fẹ́ máa ṣe wáàsí, ẹ má dání kan lọ o. ẹ mú akadibu dání, Malam Yusuf Adépọ̀jù Adégúnwà, ẹ kún wọn lẹ́yìn, kẹ́kọ̀ọ́ ọmọ ọjọ́ yín lẹ́yìn ká máa ṣe dìbéètì ń bẹ̀. tí wọ́n bá sọ yín sẹ́wọ̀n ẹni bàbá mẹ́jọ ló dóyà mi, ẹ̀yin dìdìrín afọ́kọ̀gbẹ́mu tẹ́ ń pè máàmù pé òun ló lórí ọba ní Nàìjíríà, ẹ máa tẹ́ ni, wọ́n máa tó máa jùkọ̀ lórí títí láìpẹ́ yìí. mo fún yín lọ́dún méjì sí, ẹ̀yin tí gbogbo yín ti túkàlẹ̀ tán, kò ní dáa fún yín àti bàbá. ẹ̀yin èèyàn mi, ẹ wo fọ́tò tá a gbé wá yìí, eléyìí ìròyìn yàjóyàjó lélẹ̀, eléyìí ṣe kókó ṣe pàtàkì. ẹ bá wa ṣe fídíò yìí kí lè dọ́dọ̀ àwọn alákatakítí ẹ̀sìn, àwọn alákatakítí àfà ní gbogbo àgbáyé tí ẹ̀ ní lọ́wọ́ yìí, kò tí ẹ̀ ń ṣe pé bóyá pé Nàìjíríà nìkan ni. ẹ̀yin náà wòran nísìnyí báyìí wọ́n ti bá a dójú ẹ̀, wọ́n ti ṣe tẹ́ nísìnyí báyìí. ẹ wá àwọn mùsùlùmí ti UK nísìnyí báyìí, ó rí i pé wọ́n fẹ́ bá ní ẹ̀sìn Islam ní UK, òun náà ni wọ́n wà báyìí tí wọ́n ń dìbèsì lọ́wọ́lọ́wọ́ báyìí. pàápàá jùlọ gan wọ́n ń gbègbèsẹ̀ gidigidi gan lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ní UK gidigidi gan. wọ́n ń gbègbèsẹ̀ gidigidi gan pé àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ ẹ̀sìn Islam mọ́ ní UK rárá. wọ́n ń gbègbèsẹ̀ yẹn gidigidi gan, wọ́n ń dìbèsì lórí ẹ̀ gan pé ìlú kìrìsìtẹ́nì lélẹ́yìí o, bó dẹ̀ ṣe máa rí nìyẹn. ìgbésẹ̀ ibi tí wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ nìyẹn. ẹ̀yin mi tẹ́ bá rántí mo ṣe fídíò kan ti pé ẹ̀yin ẹ máa bá a ṣe àwọn information tá a mú. àwọn information yìí kò ń ṣe rárá, ẹ jọ̀ọ́ tẹ́ bá a ṣe àwọn information yìí ó ṣeé ṣe káwọn wà tó ń wà àwọn wà bàjẹ́ yìí kí wọ́n lè máa jáwọ́ náà àwọn àbàjẹ́ tó ń wù. tẹ́ bá a ṣe àwọn fídíò tó bá dé ọ̀dọ̀ wọn, tó dọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n lè bá wọn sọ̀rọ̀, tí wọ́n lè kọ́ṣọ̀ wọn. tẹ́ bá rántí mo ṣe fídíò kan bóyá bíi sometime last year náà ní company tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, odidi ọdún mẹ́rin mo fi ṣiṣẹ́ pẹ̀lú company yẹn. ṣe rí gbogbo most àwọn company tó wà ní UK wọ́n máa ń ní àyè tẹ́ pé wọ́n fún àwọn mùsùlùmí láàyè àti kìrìsìtẹ́nì láti lọ ṣe prayer tásìkò bá tó, o lè fi ṣẹ́lẹ̀ kó lọ ṣe prayer, ìlú yìí support ẹ̀. nínú fídíò yẹn tí mo ṣe yẹn, inú company náà ni mo wà nínú mosque ibi tá a ti máa ń ṣe prayer náà ni mo ti ṣe fídíò yẹn pé ṣé ti rí báyìí àwọn ìlú yìí bí wọ́n ṣe ṣe ẹ̀sìn tó, wọ́n fún àwọn èèyàn tó bá fẹ́ ṣe ẹ̀sìn láàyè, wọ́n fún wọn láàyè láti ṣe ẹ̀sìn wọn ní aago tó bá wù wọ́n. wọn ò torí pé àwọn ò kì í ṣẹ̀sìn kọ́ máa disturb àwọn èèyàn tó ń ṣẹ̀sìn. àmọ́ wa tá à ń ṣẹ̀sìn gan à ń fi ẹ̀sìn wọn àfi ń disturb àwọn èèyàn tí ó ṣẹ̀sìn, kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ rárá. mo ṣe fídíò yẹn orí TikTok lèmi ṣe fídíò yẹn sí o. ìkan lára àwọn tó follow mi lórí TikTok wọ́n wá pè mí pé AZ pé ẹ̀yin náà máa ti lọ fà gan o, àwọn rí fídíò yín lórí Facebook ní o. èmi dẹ̀kan mo ní Facebook yẹn. woman kan ló gbé fídíò mi, ó wá mi mọ bó ṣe download ẹ̀ látòrí TikTok mi, ó wá lọ gbé sórí Facebook tọ̀dọ̀ tiẹ̀. fídíò yẹn ẹnìyẹn wá sẹ́ni líǹkì yẹn sí mi, wá lọ fídíò yẹn lórí Facebook ti ẹnìyẹn. mo rórúkọ obìnrin ló ń tọ̀hún yẹn o. fídíò yẹn dẹ̀ lọ gan. nínú fídíò yẹn àwọn kan gbé mi ṣépè pé eléyìí kì í ṣe, mo ní mùsùlùmí lèmi náà, wọ́n nírọ́ eléyìí kì í ṣe mùsùlùmí tó sọ̀rọ̀ lẹ́nu báyìí. mo ní ẹ máa bá débi pé wọ́n máa bánà ẹ̀sìn yẹn, wọ́n máa bánà Islam nínú UK yìí, ní gbogbo Europe pátápátá. mo ní ẹ̀ ṣe máa bá débẹ̀. kódà gan mo ní kò ní pẹ́ kò ní jìnnà tán máa ṣe kíni, tán máa wọlé wá mú gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí pàápàá jùlọ. tán bá ti lè mọ̀ pé mùsùlùmí ni wọ́n máa lẹ̀ lóko ní títí. mo ní tẹ́ bá débẹ̀ yẹn ẹ ti ṣe tẹ́ nìyẹn.
ṣe ti rí báyìí ní ìṣòwò ló ti ń ṣẹlẹ̀ yìí o ṣe ti rí báyìí tí ó bá ṣàṣe jù báwo lẹ ṣe máa fi ìlú yín sílẹ̀ báwo lẹ ṣe máa fi ìlú yín sílẹ̀ tẹ́ máa impose nǹkan lé àwọn èèyàn lórí ní country wọn kò dá bẹ́ẹ̀ náà ẹ̀yin tẹ àwọn ọmọ arábù yẹn wọ́n ń bàlú yìí jẹ́ gidigidi gan ni báwọn ti nàìjíríà ṣe ń ṣe tiwọn máa fà ńláńlá yẹn bẹ́ẹ̀ náà làwọn ọmọ arábù náà ṣe tiwọn níbí yìí ẹ máa blọọkì títí nítorí pé fẹ́ kírun ọlọ́run kan tó sọ pé ká máa kírun gan kò fi ní wá lára ó ní táyè bá wà kẹ́ kírun táyè bá ti wà tí ó bá ti sáyè kírun nígbà tó bá ti délé kírun nígbà táyè bá wà kó ń ṣe pé kẹ́ wá wọ́n máa blọọkì títì báyìí lójú títì báyìí ti jẹ́ pé ibi táwọn èèyàn ń gbà kọjá gbogbo traffic a máa wá ṣẹlẹ̀ lójú ọ̀nà nítorí pé ẹ̀yin fẹ́ kírun ẹ fẹ́ sí ọlọ́run ẹ máa fi ti ń disturb àwọn èèyàn tó ń lọ bí iṣẹ́ kò dá bẹ́ẹ̀ náà kò dá bẹ́ẹ̀ ìjọ wo làwọn pípù ìfẹ́ ronú àwọn ọ̀wà aládàáda làwọn ọ̀wà yìí náà torí pé ó fẹ́ sin ọlọ́run ó fẹ́ kírun ẹ máa fi ti yẹn máa fi disturb àwọn kan kò dá bẹ́ẹ̀ náà mo sọ mo náà máa tó stage kan tó jẹ́ pé tó máa ti lè mọ̀ pé mùsùlùmí náà máa lẹ̀ lóko láàrin títì ni ṣẹ́rípòhùn náà ló ti ń ṣẹlẹ̀ báyìí ṣẹ́rípòhùn náà ló ti ṣẹlẹ̀ báyìí ó ní pé tẹ bá ṣe tẹ́ gbogbo àyè tó máa ń fún ẹ pé ká máa lọ kírun níbi iṣẹ́ ẹ̀rí pọ́n máa tó bá ní gbogbo bẹ̀ẹ́ nìsí pé tó bá ń wẹ̀ tó bá délé ẹ̀ kó lọ kírun ẹ pé kò sáyè àti máa lọ kírun níbi iṣẹ́ mọ́ gbogbo kọ́mpìnì tó wà ní yìgì pátá ló fún wa láyè láti máa kírun àmọ́ bí tẹ́ ń bá lọ ní ibi iṣẹ́ ti di bẹ́ẹ̀ ṣe balẹ̀ ayé jẹ́ ẹ̀yin náà wo fọ́tò yẹn ibi tó ti ń kírun ẹ wọ́n ṣe lọ mú wọn ẹ wọ́ ọlọ́pàá ṣe lọ mú wọn bẹ̀ ṣẹ́rípọ́n ti ṣe tẹ́ báyìí ṣẹ́rípọ́n ti ṣe tẹ́ kí n fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ àmọ́ òótọ́ ọ̀rọ̀ náà ló délẹ̀ yìí tọ́ ẹ̀yin yẹn ẹ bá wa share fídíò yìí káwọn afá aláṣejù yẹn kí wọ́n mọ̀ pé yes àwọn ti ṣe tẹ́ ẹ bá wa share fídíò yìí eléyìí ò dáná ìlú onílù lẹ́wà tẹ́ bá máa ṣe anything tó bá wù yín ẹ̀yin tó jẹ́ ọmọ arábù yín ẹ lọ country yín kẹ́ lọ máa ṣe oríṣiríṣi tó wù yín ẹ lè máa impose Islam lé wọn lórí inú ìlú yìí kó dáná ẹ wò ẹ̀yin yẹn wá àrèjù báyìí lọ́jà ẹ bá wa share fídíò